wo Bisi Ologe Show pẹ̀lú Bisi Edujobi ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ má yí kúrò ńbẹ̀ ẹ ṣé. SIRKAY Kamoru, we love you, but God loves you more. Seriously, I mean, when I was granting interview, I was short of words. But God knows and sees my heart. You will be in a better place. SIRKAY, my Oga, my elder brother, my everything, my mentor. When I heard about your demise, I felt very bad. And I'm still feeling bad, but God knows best. Nto ṣẹlẹ̀ sí ọ̀gá wa, brother wa, SIRKAY, kò sí anybody tí ó dùn. Àfiwọ́ tó o bá jẹ́ èèyàn gidi ilé ara ẹ̀ láàrin ara ẹ̀. Ìjọ àbákú ńlá àdèrè, ìjọ àbákú ńlá ń di òòṣà. SIRKAY ti lọ́ntì ẹ̀ nìyẹn, ó ti fi ikú ṣe àgbà wa. SIRKAY jẹ́ nìkan tó jẹ́ ìṣẹ̀dá tí ò mú èèyàn sínú, and it doesn't take shit. Èèyàn dáadáa ni SIRKAY Kamoru, ọ̀gá mi èèyàn dáadáa ni wọ́n ò dẹ̀ fìgbà kankan báyìí ta èèyàn kankan nù, amúlùdùn pàápàá ni wọ́n. Nítorí pé ọ̀gá wa wọ́n jẹ́ nǹkan tó jẹ́ kó kọ́mọdé mọ́ra, wọ́n kó àgbàlagbà mọ́ra, wọ́n ń bínú, wọ́n bá sọ̀rọ̀ báyìí lẹ́ẹ̀kẹ́rẹ́ rẹ̀ ìbéèrè ni mò ń bẹ́ẹ̀ sí. Ẹni tó bá mọ SIRKAY wọ́n mọ èèyàn, kò sí ẹ̀dá náà láyé tó bá súnmọ́ SIRKAY tó bá níṣòro SIRKAY òkè dúró tì kọ́lá ọba Elédùmarè ẹ bá wa kọ́lọ̀ bá wa pàṣẹ wọn rẹ̀. Alhaji SIRKAY Kamoru, wájú tẹ dojúkọ kọ́lọ̀ jẹ́ kó dáa, ẹ̀yin tẹ fi sílẹ̀ kò ní bàjẹ́ lágbọ́rọ̀ Ọlọ́run ọba. I pray God comfort you, God guide you. May your dad rest in perfect peace. By God's grace, Ọlọ́run bá mi rọ̀ yín lójú, á ṣàánú yín, erùpẹ̀ burúkú abami ká kúrò lójú yín. SIRKAY ẹ wo ẹ̀yìn wo torí ọkọ ọlọ́mọ kì í sùn. Please do not forsake your kids. Àdúrà mi sí ọ̀gá mi SIRKAY Kamoru tí wọ́n kú ni pé kí Ọlọ́run bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rí. God Almighty loves you most. Rest on SIRKAY. Ọlọ́run tó bí ó dàbí ẹ̀jẹ̀ mi ní ilé sọ Ọlọ́run dáàdì mi kan kú kò dùn mí SIRKAY. He's my good advisor and my good mentor. Torí ọ̀dọ̀ ọ̀gá tí mo wà lẹ́nu àìmọye advice lọ fún mi tó yẹ pé mo mú lò ní ọjọ́ ìní tó dẹ̀ jẹ́ pé ó yìí ń wúlò fún mi up till now. May God grant your soul eternal rest. Continue to rest in peace, Baba mi. We love and respect you, maximum respect. Làwọn èèyàn ṣe máa ń rí ẹni tó burú because you will easily say the truth. Mo tẹ́ bá fẹ́ fi ṣe lè máa fi ṣe. SIRKAY, may your soul rest in perfect peace. Ọlọ́run á bu iyẹ̀pẹ̀ búburú kúrò lójú yín. One thing that I'll never take away from you is your straightforwardness. Kamoru Adebayo, when you have issue within 2-3 people and it's to come in and intervene, Kamoru is always straight. Ó SIRKAY nice gan, kí ni àti ẹ̀ máa jà àbá àṣẹ tu ẹ̀ káwọn anybody. Gbogbo àwọn ọmọ tẹ fi sílẹ̀ lágbọ́rọ̀ Ọlọ́run ọba, ọmọ olórúkọ, ọmọ olórí, ọmọ alálùbáríkà, ọmọ olókìkí, ọmọ ológo lọ́lọ́run bá máa ṣe gbogbo wọn. Babi, I love you, brother. Stay strong. Go. God no go shame you. Gbogbo àwọn ọmọ náà, àwọn ọmọ tó fi sílẹ̀, Ọlọ́run ọba Elédùmarè. Èèyàn bí èṣù bí èèyàn kó máa wà àárín àwọn ọmọ náà. Iwájú tí wọ́n kọjú sọ, Ọlọ́run kó bá wa jẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ kó má bàjẹ́, gbogbo ọmọ tó bí pátápátá, Ọlọ́run kó bá wa tọ́jú wọn. Sorry for the loss. We love you. Ọ̀dàrà ọ̀gá mi, Alhaji SIRKAY Kamoru, Odigba, RIP. I miss you so much, Dad. Gbogbo nǹkan tí wọ́n fi sílẹ̀ kó má ṣe díbàjẹ́, k'Ọlọ́run bá mi tọ́jú àwọn ọmọ wọn, tó tọ́jú àwọn ìyàwó wọn. Gbogbo ibi tí bàtà bá ti ń ta ìkọ̀kan ní wọn lẹ́sẹ̀ kó bá mi bu òróró ìtura. I just pray that you rest on, brother. You're a soldier, warrior. You're my brother, you're my confidant, you're my mentor. I pray the Lord continue to keep you. May you continue to rest in peace. Lágbọ́rọ̀ Ọlọ́run ọba, ṣé wá rí àwọn ọmọ yìí náà lágbọ́rọ̀ Ọlọ́run ọba, àwọn náà dàgbà wọ́n á dògbò lágbọ́rọ̀ Ọlọ́run ọba. Àwọn ọmọ tẹ́ ìdẹ̀ fi sílẹ̀ náà, ikú ò ní pa wọ́n lágbára Ọlọ́run. Èrè tí ẹ̀yin ò jẹ, àwọn ọmọ yín á jẹ lágbára Èdùmàrè. Gbogbo bíkíbi tó wù kí SIRKAY wà, SIRKAY Kamoru, bíkíbi tó wà, kí Ọlọ́run bá mi ṣe bẹ̀ ní ilẹ̀ rẹ̀. Ọlọ́run á bá wọn tẹ́ wọn
sáfẹ́fẹ́ lápàṣẹ wọn rẹ á jẹ́ káwa náà tó fi sílẹ̀ ọjọ́ wa ó jìn ká tó lọ bá wọn. Rest in peace, SIRKAY. A nífẹ̀ẹ́ yín lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n Ọlọ́run fẹ́ràn yín jù wá lọ. God bless your soul. Ẹ sùn re o. Alhaji SIRKAY Kamoru, ẹ sùn re o. Gbogbo ẹ̀bùn tí Ọlọ́run fún wọn yìí ó dùn wá tó jẹ́ pé àsìkò yìí ni wọ́n wá fi sílẹ̀ lọ. Àmọ́ why his case is a very deep case. Somebody who will borrow money to give somebody without him thinking of himself. You know, such a person is such a wonderful person. Ọlọ́run àtẹlẹ́rì fún yín. Èrè tẹ́yìn ò dúró jẹ lórí gbogbo àwọn ẹbí tó bá súnmọ́ yín àti lórí especially àwọn ọmọ yín wọ́n máa dúró jẹ. SIRKAY, we love you but God love you most. SIRKAY, rest in peace boss. SIRKAY ibi tó kọjú sí kọ́lọ́jọ kò dà àwọn ọmọ tó fi sílẹ̀ náà ló máa yọ kán bàjẹ́. ọdún rẹ o. Farewell, Kamoru Adebayo. We are going to be missing you forever. Adieu. ká má kúkú òjijì mọ́ o. Ipò SIRKAY ó dùn wá lọ́pọ̀lọpọ̀. Brother mi, Alhaji SIRKAY Kamoru, olóore o. Nídìí èyí a ṣe kúlò àlá ẹ̀yọ̀ kan fún wọn bisimilahi amúnẹ fúlọ aláwọ adọlá ọsàn ọlámìẹ nílò ọlámìẹ fún wa dọlà láwọ láwọ wátá àbílà àbílà ẹ̀dá sí thank you. Allahu Allahu mabasaki bismillahir rahmanir rahim Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.